ọ̀nà orí bọ́ọ̀sì bó ṣe clean ilé tẹ̀ clean díẹ̀ ju ẹ̀kan lọ gbogbo ohun tí a ṣe ń pariwo pé kólúkálukú dá wà kí Yorùbá lè ní transportation system tíyàn kan ní máa intimidate ara wọn àlọ́rọ̀ wọn yọ nísìn but torí pé ẹ fẹ́ òtítọ́ irọ́ lẹ fẹ́ irọ́ ó ti pọ̀ jù ní Nàìjíríà ṣá parọ́ fúnra wa parọ́ ọmọdé ń parọ́ Nàìjíríà go better 63 years ó sì máa bẹ́tà náà ni ó máa bẹ́tà kò yẹ ó máa bẹ́tà ó kù díẹ̀ jẹ́ kó máa parọ́ fún ẹ. Koiki Media bringing the world closer to your doorsteps. System tá à ń pariwo leléyìí o. Bá ṣe ń sọ pé a fẹ́ dá dúró a fẹ́ kúrò inú ìyà inú ìṣẹ́